títí òun fi dẹ́nu ọ̀nà òun ò rí àwọn kan kí rí mọ́lẹ̀ kí n gbé mo ní bí kíni ó ní bí èṣù. Mo wá rí i pé questions tó ń bi mí dramatic quality ó wà nínú ìbéèrè rẹ̀. Tẹ́mi náà bá sì fún lésì dramatically ni màá fún lésì. Àwọn èèyàn ò ló bẹ́ẹ̀ mọ́ báyìí. Wọ́n rò kí wá ṣe èébú tàbí èpè nìkan. Bàbá Peter Fatomilola ti tan ìmọ́lẹ̀ sí awuyewuye kan tó ń lọ lórí íńtánẹ́ẹ̀tì nípa pé wọ́n ní kò sí nǹkan tí ó ń jẹ́ èṣù nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó wáyé láàrin àwọn àti gbajúmọ̀ òṣèré tíátà ìyẹn Kunle Afod ni wọ́n ti sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ a gbọ́ nǹkan tí wọ́n kọ́kọ́ sọ. Mi ò dẹ̀ so nǹkan kọ̀rọ̀ mi ò olùmí àdébí háháyà wọn lẹ́nu pé ó yẹ kí wọ́n bá èṣù lẹ́nu ọ̀nà alẹ́ mi. Èṣù èèyàn lè sùn kò sí nǹkan tó ń jẹ́ èṣù. Nígbà gbé èṣù làrẹ́ lọ ṣé ó lè fọ́ o. Èṣù tí wọ́n bọ ní Ilé-Ifẹ̀ gbogbo ọ̀tá kan tó rù lọ àwọn tó gbé lọ kí ló ṣẹlẹ̀. Ìta bá dìsáì lè sọ di òòṣà tẹ́ ẹ ti ń gbà mí díẹ̀ bìlífù yín nìyẹn but èmi ẹ̀ lè bá mi di òòṣà tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀ tó jẹ́ pé tí bá padì yẹn bá fún lórí rẹ̀ kò ní jẹ́ gbò bá pẹ́ jẹ́ mọ̀ rò pa mí. Báyìí bàbá Peter Fatomilola ti wá tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà oníṣẹ̀ṣe fún ọ̀rọ̀ yìí. Wọ́n ní wípé àwọn èèyàn misunderstand àwọn ni pé kì í ṣe pé àwọn ní lọ́kàn láti tàbùkù èṣù. Naija television lẹ wà yìí, ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń wò wá fún ìgbà àkọ́kọ́ ẹ máa tẹ subscribe button kẹ́ ẹ máa follow wa ní gbogbo channel, ẹ like fídíò yìí, ẹ comment kẹ́ ẹ dẹ̀ máa share. Ṣẹ́yìn èèyàn mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti ń jẹyọ látàrí nǹkan tí bàbá Peter Fatomilola sọ nípa èṣù yẹn. Kódà àwọn míì gan ti ń lo àǹfààní yẹn láti máa pe gbogbo àwọn oníṣẹ̀ṣe ní irọ́. Wọ́n ní gbogbo bí wọ́n ṣe ń tọ́polé èṣù tí wọ́n ń bẹ èṣù lọ́wẹ̀ tí wọ́n ń ṣe wọ́n ní irọ́ pátápátá ni gbogbo ẹ̀ pẹ̀lú nǹkan tí bàbá Peter Fatomilola sọ yẹn. Eléyìí kò sì tẹ́ àwọn àgbààgbà oníṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá káàkiri lọ́rùn. Báyìí àgbà oníṣẹ̀ṣe kan ìyẹn Oba Ele Ifa ló ti wá ṣe ìfọ̀rọ̀wérọ̀ mìíràn wò pẹ̀lú bàbá Peter Fatomilola láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún. Níbẹ̀ ni bàbá ti ṣàlàyé wípé àwọn ò mean láti tàbùkù èṣù o. Wọ́n ní kì í ṣe nǹkan tí àwọn mean pẹ̀lú kọ́mẹ̀ntì táwọn kọ́mẹ̀ntì nípa èṣù nìyẹn. Ẹ wò ẹ jẹ́ a gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ. Mo ṣe alábàápàdé fídíò kan tí àwọn ọmọ wa ìyá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dínú ìṣẹ̀ṣe tí wọ́n wá ń pè káàkiri o, bàbá wa kan ti sọ̀rọ̀ o, ó ti fẹ́ lé wa sẹ́yìn nídìí ìṣẹ̀ṣe o, ó ti fẹ́ ṣe kinní kan o. Ìyẹn ò tiẹ̀ tí ì tó nǹkan kan. Mo wá bẹ̀rẹ̀ sí ní rí àwọn mùsùlùmí tí mo wá rí yìí tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní post ọ̀rọ̀ yẹn pé ṣebí bàbá yín náà ti sọ pé ó ti ń tako yín pé ẹ ti bẹ̀rẹ̀ sí ní tako ara yín. Mo wá wo fídíò yẹn pé àwọn èyí bóyá wọn gbàgbọ́ yé ohun tí bàbá ń sọ ni. Ìyẹn ló gbé mi dé ibí yìí lónìí pé àwọn nǹkan kan wà tí a rí gbọ́ pé èṣù pé ẹ sọ pé kò sí nǹkan tí ó ń jẹ́ èṣù pé ẹ sọ pé èṣù pé kì í ṣe èṣù lẹ́ ń bọ pé kì í ṣe èṣù lẹ́ ń sìn pé ẹ ṣe òrìṣà kankan. Ìyẹn ló gbé mi débí kí a lè mọ torí àwa wọ́n ní alátúnṣe ayé òun ni Ifá, alátúnṣe òde ọ̀run òun ni Ifá. Ká mọ àtúnṣe kí ló fà á torí àmọ́ bóyá ṣe lẹ́ ń ṣe fíìmù bóyá ṣe lẹ́ ń ṣe kankan tírú ọ̀rọ̀ yẹn fi jáde torí àmọ́ pé olórí awo ni yín
nínú ìlú Ìfíṣì, ìlú tá a wà yìí, ní Ìfíṣì tá a wà yìí. Ẹ ṣeun. Ọgbọ́n tẹ́lẹ́dùn fún mi oníjọba o. Orí yín ò ní dàrú. Èmi tẹ̀ wò yìí Peter Fatomilola Ifa ọmọ awo. Èmi ni olórí awo ìlú Ìfíṣì. Ìlú Ilé-Ifẹ̀ ni mo fi ṣe ibùgbé. Mo kàwé ńbẹ̀, mo gbàṣẹ́ ńbẹ̀, mo rìtáyà ńbẹ̀. Kódà àwọn èèyàn mi ti ń pòǹgbẹ pé àwọn fẹ́ kí n kó wálé. Àná òde yìí ni mo dé sílé, mo wá ṣe àtúnṣe kan fún ìlú ni. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Inú mi dùn pé Elédùmarè ó mú yín débí láyọ̀. Ẹ máa rin àríyé o. Ẹ ní kọsẹ̀ o. Ẹ ní tẹ́jú lẹ̀ mọ́. Ilẹ̀ náà ò sì ní kánjú sí. Ó dá sí pé ẹ ní kánjú kú. Ẹ tó mi ẹ jù mí lọ. Lóòótọ́ ẹ lè gbọ́ awuyewuye. Èmi náà ń gbọ́. Ó yẹ kẹ́mi náà ti tara kí lọ sórí íńtánẹ́ẹ̀tì kí n máa bú wọn bá ṣe ń bú mi. Ọmọ tó bá lẹ́kọ̀ọ́ kò ní bú àgbàlagbà torí àgbàlagbà lè ṣe àṣìṣe. Bọ́mọdé ṣe máa ṣe àṣìṣe ṣé ọmọdé nìkan dání kó máa ṣàṣìṣe ni. Ọmọdé ṣe ń ṣàṣìṣe ni àgbà ń ṣàṣìṣe. Bí ọmọdé ṣe ń gbọ́n làgbà ń gbọ́n. Torí ọlọ́gbọ́n méjì ó ní ìwọ gbọ́n èmi gbọ́n gbọ́ngbọ́n bá di méjì rẹ́gírẹ́gí ńlọgbọ́n fún. Ó dífá fún ọ̀bùrà ìrà tí ó kéré ayé jẹ. Ọlọ́gbọ́n kan ò sì ta kókó omi ṣe já sọ. Ọmọ kan ọmọ yé ẹgbẹ́ lẹ̀ àrìnà kákan òrìnà débi lẹ́pẹ̀kú sí rí. Èló dífá fún pé ọwọ́ ọmọdé kò tó pẹpẹ tàgbà náà ò wọ́ kèrègbè. Nítorí pé mo ti jẹ́ babaláwo tàbí mo ti jẹ́ onímọ̀. Náà wá rò pé ọgbọ́n orí mi gbogbo ẹ̀ tán. Ẹnìkan ìgbọ́n tán o. Nínú ọgbọ́n tẹ̀mí sì ní tó lódùmarè fún mi, èmi ò mọ irọ́ pa. Láàrin ajé ní pẹ̀kọ̀rọ̀. Ṣàdédé ni mo rí ọmọ mi Kunle Afod tá a jọ máa ń ṣiṣẹ́ eré orí ìtàgé fíìmù àgbéléwò káàkiri ló dé bá mi lójijì. Kò sọ pé òun ń bọ̀ ó ní nọ́mbà mi náà ní tiẹ̀. Èmi mo àkíyèsí ẹ̀ ṣe bá a bá tiẹ̀ ń bọ̀ ó yẹ ó pè mí. Bóyá mi ò tiẹ̀ sí lé. Gbogbo mi lọ́kọ́ ló wá ní òun fẹ́ ṣe surprise visit ló fẹ́ fi ṣe fún mi. Ó ní ṣùgbọ́n tó wáyà ọ̀nà ẹnu bó ṣe ń bọ̀ tó kù díẹ̀ tó ń ti wọ àdúgbò wa òun wò ní sábọ̀dù babaláwo kí n kọ́ wípé ẹ máa wá lágbo báyìí ní kankan. Ó ní títí òun fi dẹ́nu ọ̀nà òun ò rí àwọn kan kí rí mọ́lẹ̀ kí n pé wọn ní bí kíni ó ní bí èṣù. Mo wá rí i pé questions tó ń bi mí dramatic quality ó wà nínú ìbéèrè rẹ̀. Tẹ́mi náà bá sì fún lésì. Ẹ gbọ́dọ̀ dramatically ni màá fún lésì. Àwọn èèyàn ò ló bẹ́ẹ̀ mọ́ báyìí. Wọ́n lò òkè wá sí èébú tàbí èpè ní kàn. Nínú ìwé mímọ́ torí Peter tí mo jẹ́ yẹn mi kàn jẹ́ lásán ìyá mi lu kìrìsìtẹ́nì bá mi ní àwọn. Bíbélì inú Bíbélì Jésù fúnra rẹ̀ ló lament. Ó ní àwọn èèyàn mi ṣègbé nítorí tí wọn kò ní ìmọ̀. Ọ̀run ìgbà náà sọ. Ṣé wàá rí mo ní àwọn tí wọ́n gbé ẹnu síta tán bú àgbàlagbà yẹn. Èèyàn kan wádìí. Mo ní k'Elédùmarè kò dáríjì wọn. Àṣẹ. Pé wọn ò mọ tán ṣe. Tá a bá ṣe ní aníṣẹ́bí bí ọ́ lògùn rẹ̀. Tẹ́ bá mọ̀ pé nífẹ̀ẹ́ mi kì í ṣèpè lókàn tàbí ẹ̀kẹ́ ẹ̀ máa useless mi lókàn. Mo wá fi wọ́n lẹ̀. Tí èmi náà bá bẹ̀rẹ̀ sí í sọ tèmi ká mọ̀ sí ní fire to fire mo ń popularize wọn nìyẹn. Torí wọn mọ̀ wọ́n èmi ni wọ́n mọ̀. Èmi ò sì fẹ́ bá wọn kọ́wọ́ rìn kákóra máa mọ eruku. Èmi bá dákẹ́ tèmi. Mo wá wò pé Kunle Afod tí ibà tiẹ̀ sọ̀rọ̀
ṣe bí iṣẹ́ eré ló yàn láàyò tẹ bá lọ síta tẹ rìkọ́ọ̀dù lọ́tún ẹ rìkọ́ọ̀dù lọ́sì tẹ bá dé stúdíò yín ẹ pè kínní kan ní editing ó yẹ kí ó lè lo IQ rẹ̀ the 6 cells lápè ní IQ intelligent quotient kó lò ó ìdílé yẹ kó bọ́ sáfẹ́fẹ́ ìdílé yìí ó jẹ́ ká ka ilé ìmọ̀ torí kọ́mọ́ dá awuyewuye lẹ̀. tí mo sì wá rí i pé bó ṣe rìkọ́ọ̀dù bá ṣe jọ fúnra wa lésì náà ló gbé ó ní èṣù mi dààmú lé mi ò léṣù táwa lè gbẹgbẹ fún mo ní kò dìgbà tí bá gbèsù sí ẹnu ọ̀nà. Ifá gan sọ pé inú awo lè ṣù awo wà. èṣù ẹnu ọ̀nà awo wà èṣù inú bẹ́ẹ̀ ni àbọ̀rúwọ̀ yìí ó wà bẹ́ẹ̀ ṣe ti ó wà spirit lè sùn ṣé ta ló rọ́lọ́run rí báyìí kò sí. ṣá àgbàdúrà sọlọ́run ṣé nígbà tí a bá rí píkṣọ̀ ọlọ́run tàbí ti jésù tàbí tànábì kádùá wa tó gbà belief ni mo ní èṣù mi ò ẹ̀sìn bíi tiẹ̀ ó ní àwọn òòṣà tó kù mi ní kankan ṣé ìránṣẹ́ kan máa ń ṣe bàbá méjì ni màá gbé ifá kalẹ̀ mi tí ìmójútu rẹ̀ mi mọ ìtọ́jú ẹ̀ tó wọn á tọ́ bẹ́ẹ̀ ṣáì mi tí mo ti ń bọ̀ sóre ibi tí mo ti ń pe Ọbàtálá rè ibi ni ojúbọ Ṣàngó mi. ẹ fi ń dá lóhùn gẹ́gẹ́ bíi pé kì í ṣe babaláwo ni onítíátà ni. ìbéèrè tó béèrè sẹ́mọ̀ yìí pé babaláwo ò ní béèrè irú ẹ̀. bẹ́ẹ̀ ni babaláwo ò ní béèrè irú béèrè. tó bá ń play tíátà rẹ fún mi èmi ni bàbá tíátà èmi náà ń mọ̀ ọ́ dá ọ lóhùn nílànà tíátà ṣùgbọ́n àìwá sí editing ló dá wuyewuye lẹ̀ àwọn tó sì ń bú bàbá tó ń ṣépè ṣé èṣù tí mo ṣẹ̀ yẹn ṣé àwọn ní jù mí lọ ni tàbí wọ́n ní Ọbàtálá jù mí lọ ṣé wọ́n ní Ògún jù mí lọ èmi náà pè ní ọmọ Ògún ọmọ olóbì ọmọ Ògún orírọ ọmọ ògbàdìrọ ọmọ Ògún lẹ́gbàjá wọ́n ní tako ni ọmọ Ògún lẹ́gbàjá wọ́n ní àgbòlógbà oríkì ilé mi nìyẹn èmi lọ máa bọ́ sẹ́fẹ̀ fàyàlẹ́ ọmọ abọ́fì fátìbí tìran ọmọ abẹ́ǹdì kò lè máa yẹ lù tó kù.